ìwọ lọmọ tó ń sọ, ìwọ lọmọ tó ń fẹ́, ìwọ lọmọ tó ń yan ọmọ tó ṣe dáadáa, má fi wá ẹ̀bẹ̀ wá jẹ. Ó ti wulẹ̀ gbá yìí Rihannat, Rihannat, orin títọ́ ní gbogbo ohun tí ọkùnrin ń wá. Ìwọ lọmọ tó ń sọ, ìwọ lọmọ tó ń fẹ́, ìwọ lọmọ tó ń yan ọmọ tó ṣe dáadáa, má fi wá ẹ̀bẹ̀ wá jẹ. Ó ti wulẹ̀ gbá yìí Rihannat, Rihannat, orin títọ́ ní gbogbo ohun tí ọkùnrin ń wá. Ọmọge tó bọ́ sódò tí gbogbo gèdè yọwọ́ ṣẹ́, ẹlẹ́yinjú ẹ̀jẹ̀, ẹlẹ́yinjú àánú. Ọmọ tó ń fi tọ̀wọ̀ tí yan ẹ ò ṣe kó kéré, àjànàkú kọjá ẹwà nǹkan fìdílé, bẹ́ẹ̀ lọ́rọ̀ ọmọge Rihannat ń jẹ́. Ìwọ lọmọ tó ń sọ, ìwọ lọmọ tó ń fẹ́, ìwọ lọmọ tó ń yan ọmọ tó ṣe dáadáa, má fi wá ẹ̀bẹ̀ wá jẹ. Ó ti wulẹ̀ gbá yìí Rihannat, Rihannat, orin títọ́ ní gbogbo ohun tí ọkùnrin ń wá. Ìwọ lọmọ tó ń sọ, ìwọ lọmọ tó ń fẹ́, ìwọ lọmọ tó ń yan ọmọ tó ṣe dáadáa, má fi wá ẹ̀bẹ̀ wá jẹ. Ó ti wulẹ̀ gbá yìí Rihannat, Rihannat, orin títọ́ ní gbogbo ohun tí ọkùnrin ń wá. Ohun tí o fẹ́ àfi kó tó rọ̀ lọ́wọ́, àwárí lobìnrin wá èlò ọbẹ̀ ọba Ẹlẹ́dùà, kó má fi ohun tó fẹ́ dùn ọ́, oúnjẹ tó tọ́ sí ọ kàn má fi fájá jẹ. Inú rẹ̀ àfi kó yá fi lànà kó ọ, torí òtítọ́ ní máa ń gbé ní lékè. Ìwọ lọmọ tó ń sọ, ìwọ lọmọ tó ń fẹ́, ìwọ lọmọ tó ń yan ọmọ tó ṣe dáadáa, má fi wá ẹ̀bẹ̀ wá jẹ. Ó ti wulẹ̀ gbá yìí Rihannat, Rihannat, orin títọ́ ní gbogbo ohun tí ọkùnrin ń wá. Ìwọ lọmọ tó ń sọ, ìwọ lọmọ tó ń fẹ́, ìwọ lọmọ tó ń yan ọmọ tó ṣe dáadáa, má fi wá ẹ̀bẹ̀ wá jẹ. Ó ti wulẹ̀ gbá yìí Rihannat, Rihannat, orin títọ́ ní gbogbo ohun tí ọkùnrin ń wá. Káàsán, ẹ jọ̀ọ́ sí Sister Yemi ni mò ń bá sọ̀rọ̀. Yeah, this is Yemi. Who am I speaking with? Yeah, Rihannat Arówólò ló ń sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, mo bọ́gbẹ́ni kan rí wọ́lẹ̀tẹ̀ torúkọ ẹ̀ ń jẹ́ Délé ní mọ́ọ̀lẹ́ nìyẹn o. Mo dẹ̀ check àwọn cards tó wà ń bẹ̀. Mo rí nọ́mbà yín nínú àwọn nọ́mbà yẹn. Ìtorí ẹ̀ ni mo ṣe ń pè yín. Ẹ ṣé gan aunty, thank you so much. Ẹ ṣé gan. Àbúrò wọn ni mí. Bẹ́ẹ̀ ni làbúrò wọn. Nọ́mbà mi ni mo fi pè yín yìí. Ẹ lè ní kó pè mí padà sórí nọ́mbà yìí so that màá lè sọ fún wọn bó ṣe máa get pause wọn. Oh, all right. Màá jíṣẹ́ yín fún wọn gbà yẹn. Kò sí problem. Màá jíṣẹ́ fún wọn, máa pè yín immediately. Ẹ ṣé gan aunty. Irú èèyàn bíi ti ń ṣọ̀wọ́n o. Àmọ́ àwọn èèyàn tó máa bá yàn rí nǹkan níta tí wọ́n ti ṣe pé wọ́n rí rárá. Ẹ ṣé, mo rí àwọn gan máa appreciate ẹ̀jọ̀ mi lọ. Wọ́n máa pè yín sí, wọ́n máa pè yín. All right. Thank you. You're welcome. Thank you.
bọ̀dá mi délé wọ́n wà sókè alẹ̀ sí ju nǹkan mi làwọn kan lè gbàgbé ara wọn sẹ́ni ẹ̀ tó bá lọ wọ́n tó lọ sọ wọ́lẹ̀tì nù sí store imagine ó ga fún wọn. Hello, Délé ló ń sọ̀rọ̀. Yeah, guy tí a jọ meet ní supermarket lọ́jọ́ yẹn. Yes. Thank you so much. Àbúrò mi ni Yẹmi. Wo, mo ti dààmú lórí wallet yẹn gan ni. Mo ti dààmú lórí ẹ̀ gan ni. Jọ̀ọ́ Rihanna, báwo lo ṣe lè bá mi mú wallet yẹn wá? Nítorí àwọn nǹkan tó wà vital wà nínú wallet yẹn. Tí mo ṣe wá yìí kò sí owó kankan lọ́wọ́ mi. Inú wallet yẹn ni gbogbo àwọn card wà. Yeah, gbogbo card mi inú wallet yẹn ló wà. Especially card save ibi iṣẹ́ mi ó wà nínú ẹ̀. Jọ̀ọ́ báwo lo ṣe lè mú wá fún mi? Rihanna, jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú pé mo fẹ́ inconvenient ẹ, please. Jọ̀ọ́ kàn ṣe favour yẹn fún mi nítorí Ọlọ́run. Just bring it for me, please. Mo bẹ̀ ẹ́ ni. Mo ò ní take time just help me. Ma really appreciate ẹ tó bá lè bá mi mú wá. Just try, please. Màá tún pè ẹ́ padà, tó bá ti park gbogbo tó ṣe tán. All right, ó ṣé gan. Thank you. Oh God! Wow! Thank you. Ẹ ní láti máa dúpẹ́ tẹ́lẹ̀. Ó ṣẹlẹ̀ sí ilé nìyẹn, ó lè ṣẹlẹ̀ sí mi náà lọ́la. Ṣùwárí, ipò tiẹ̀ take time láti lè bá mi ní wallet mu wá, ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́. Anyway, come in, let's go. No, Uncle Dele, ẹ má bother. Ẹ mọ nǹkan wọn. Tí n bá padà wá next time, màá bá yín ṣeré. But this time around, I just have to leave. No, Rihanna, kò possible now. Báwo ló ṣe máa wá láti òdìdí bẹ̀yẹn? Wà wá dé bíbẹ̀ wá sọ pé òní wọlé. Sórí kò tó dé, kí ló ṣe kò tó máa dé sílẹ̀. So you have to come in. Mo ń travel lọ Naija lọ́la. So tí mo bá dé láti Naija, màá farabalẹ̀ bá yín ṣeré. So ẹ má worry. Rihanna, I insist. Come inside. Okay, Uncle Dele, ibẹ̀ yẹn ni mo park car mi. So safe, sir. No, all safe, Mary. All right. No problem. Thank you so much. Because, I'm not going to share for me. Really appreciate it. Because you need to know, come on. Rihanna. Uncle Dele, man, thank you so much. You're welcome. Tó bá mọ̀ tí mo ṣe dùn pẹ̀lú orí tó ṣe fún mi. Mama dúpẹ́ lọ́wọ́ ẹ all the time. Thank you so much. Oh, time ti lọ. Day 7 p.m. Kí ni màá ṣe báyìí o? Mi dẹ̀ lè drive alẹ́ torí site mi. Èmi gan dẹ̀ á mọ̀ pé time ti lọ o. Èmi náà dẹ̀ lè drive because mi ní license for now. So what do we do now? Mo ní choice than kí n wá hotel kan tí màá sùn sí. Ẹ jọ̀ọ́ bá mi check bóyá màá rí nearest hotel tí mo kàn lè sùn lálẹ́ yìí. Nearest hotel? Rihanna, why do you feel comfortable lọ́dọ̀ mi? Ṣé ojú mi ló ń gbé ẹ jẹ ni àbí inú ilé tá wà yìí ló ń gbé ẹ jẹ? Because I don't know. I mean, oore tó ṣe fún mi, mi lè kàn máa wẹ̀ báyẹn kó béèrè nǹkan lọ́wọ́ mi kí n má lè ṣe fún ẹ. Tó fi wá di wípé o fẹ́ máa lọ sí hotel láti sùn. You can sleep here. No, Uncle Dele, ẹ má ro gbogbo àwọn nǹkan tẹ́ ń ro yẹn. It's not like that, but nǹkan tí mo kàn ń try mo fẹ́ disturb yín ni. Okay now, tíyàwó yín bá lọ wọlé ńsìn, kí ni fẹ́ sọ fún wọn pé mò ń ṣe ń bí báyìí? Àbí ẹ ṣáà mọ̀ báwo obìnrin ṣe máa ń ronú.
Rihanna, but you understand the cartoon so. I know where you're coming from and I know where you're going. Sure to share with me, I am not married. Neither am I into any relationship for now. I am very single. If you told listen and you'll be comfortable. Okay? Okay, no problem. Good. Checking the motor in the garage. You're welcome. Mo sọ fún kí a máa dúpẹ́ lọ́wọ́ mi mọ́, à ń dúpẹ́ ara ẹni. Mo láti dúpẹ́ lọ́wọ́ ẹ because of the ṣe fún mi. Wá make sure pé tó bá tún délé kó pè mí. Bá dẹ̀ dé Naija náà. Definitely, if you want to match délé ń sìn máa pè yín. Definitely. All right. Hello? Yes, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Oh. Dúró, ṣé mi sọ kó má pe nọ́mbà yìí mọ́? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ náà? Kí ló fẹ́ sọ? Ìwọ. Bẹ́ẹ̀ni sọ̀n, ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ olè ẹ? O ti rí ATM machine àbí? Kó o ti rìn bọ̀ báyìí kó kàn máa pọ̀ owó jáde ni. Iṣẹ́ ti jálé ẹ lórí o. So ti gbogbo àṣírí pápátá ló ti kí ló fẹ́ sọ? Kí ló fẹ́ sọ náà? Olórí burúkú ọmọ olè. Wọ́n sì máa pa ẹ́ nílùú yìí, wọ́n máa pa ẹ́ last ni. Ọlọ́run bá ń gbọ́. Bọ̀ lórí ti tèmi o Rihannat, mo ti já mọ́ ẹ lọ́wọ́. Kókó rí burúkú kókó sì kúrò lórí aago mi. Má tún pa aago ẹ mọ́ o. Lórí burúkú. Ìwọ. Má pa aago ẹ mọ́ kí ni mo ti ẹ̀ sọ. Ṣebí tó bá pe nọ́mbà mi tó bá lọ ni. Tí bá ti dé Naija ń ti báyìí, àti sim card o àti gbogbo nọ́mbà máa fọ́ọ̀mátì fóònù yẹn dànù ni. Mo dẹ̀ sí mọ̀ pé mi ì padà wá sínú ilé mọ́. Olóbu ó fẹ́ kí meet flight ni. Àwọn ẹni tí ò ṣe é jírí tí wọ́n ṣe é jí kò ṣíra ọjà. Excuse me. Good afternoon. Good afternoon. Yes, please, I'm looking for Rihanna. Rihanna? She does not live here anymore. Oh. So who lives there? My parents. Oh. Thank you. Brother mi. Ṣé orí ìrònú náà lè ṣe wà? Tẹ́kọ̀ọ́ ronú. Ẹ jẹ́ má fi ìrònú ṣe ra yín léṣe. Ìrònú máa dá nǹkan kan. Ṣé o pé mo ti sọ fún yín times without number bí kẹ́ máa bọ̀ ní New Jersey. Insist wá o ibi ìbàlẹ̀ fẹ́ dúró sí. Òun nìyẹn ń sìn níṣẹ́ kankan lọ́wọ́ kò sí nǹkan kan lọ́wọ́ yín ìwọ̀nba owó díẹ̀ tó tún kù lọ́wọ́ yín tẹ́ tún fi manage kò ní pẹ́ tán ṣé tó wòye bá wá tán tẹ ẹnu tán sìn ó lè fi máa san àwọn bills yín bills ló ń dúró dé yín ẹ máa sanwó ilé ẹ máa sanwó gbá ẹ máa sanwó àwò ẹ̀gbọ́n mi ẹ jẹ́ máa bọ̀ ní New Jersey èmi ṣe làbúrò yín mo ò dẹ̀ lé yín nílé mi wọ́n tó ṣe pé bóyá mo gbọ́kùnrin kan sí ká wá sọ pé bóyá ìyẹn ló ń disturb yín àbí ìfẹ́ máa disturb yín tẹ́ bá débẹ̀ yẹn tẹ́ bá wà lọ́dọ̀ mi for the main time a máa wá iṣẹ́ fún yín ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ náà lè máa lọ ẹ lè ní owó lọ́wọ́ láti lọ gba ilé tí yín ẹ lè live okay. Yẹmi o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ you see the thing is má rò pé bóyá mo jẹ́ ọ̀lẹ o because tó ṣe ń sọ̀rọ̀ sí òun sọ bí wípé bóyá tó ṣe invite mi pé kí n máa bọ̀ lọ́dọ̀ yẹn bóyá mo ń try láti avoid àwọn iṣẹ́ tí mo máa rí bẹ́ẹ̀ ó mọ̀ pé mi kì í ṣọ̀lẹ tí n bá rí iṣẹ́ I'm ready to work because mo mọ̀ wípé mo ní láti take care responsibilities mi I know I have a lot of things to sort you get but let me tell you the truth
ó rántí lady tí ó bá mi rí wallet mi ní supermarket nígbà yẹn. Ọmọ. Rihanna? Rihanna, very good. Rihanna ni mo dúró dè. Sorry, as soon as Rihanna bá ti dé, màá decide lórí nǹkan tí màá ṣe. Ẹ̀gbọ́n mi, Rihanna tilẹ̀ sọ́nsìn. Ẹ dúró, ṣé kò ṣe pé èèyàn àti Rihanna ẹ̀ ti fẹ́ra yín? Yẹmi, kí ló dé máa ń béèrè àwọn jam question báyẹn o? Because jam gan-an wọn gbọ́dọ̀ béèrè àwọn questions along lọ́ fi ṣe exam fún wọn. Ṣé Rihanna jọmọ yẹn kéwé ni? I mean, she's a mature lady. Tí bá fẹ́ date ẹ mo lè date ẹ. Èmi tó bá dẹ̀ fẹ́ date mi náà lè date mi. No, tí bá ti wá date ẹ nǹkan ṣe burú ni. It's so bad. Okay, sorry to burst your bubble. I'm not dating Rihanna. Kò sí nǹkan láàrin mi àti Rihanna. But mo kọ̀ rí pé Rihanna jẹ́ ẹnìkan tó jẹ́ pé ẹsẹ̀ ti múlẹ̀ nílùú yìí. So mo feel pé tó bá dé tí n bá béèrè àwọn kan lọ́wọ́ ẹ̀ lórí àwọn kan tí mo fẹ́ ṣe, ó lè tọ́ mi sọ́nà. Tí mo dẹ̀ mọ̀ pé everything might work out. So I'm just waiting on her to come back and Ẹ dúró náà dẹ̀ ń tẹnu mọ́ Rihanna. Ẹsẹ̀ ti múlẹ̀ nílùú. Ẹsẹ̀ tèmi gan ṣé kò múlẹ̀ nílùú. Mo tẹ̀ ń dúró de Rihanna. Rihanna tó wà ní Nàìjíríà sí. Ṣé mo ye months tó fẹ́ lò ní Naija? Bí ó fẹ́ lò 5 months ni o. Bí ó fẹ́ lò 6 months ni o. Ẹ mọ̀. Ẹni tẹ́ẹ̀rì tẹ sọ pé òun lẹ̀ ń dúdú tó máa bá yín wáṣẹ́. So Rihanna lẹ̀ ń dúdú tó máa wá help yín tó máa bá yín wáṣẹ́ àbí. Ẹ̀gbọ́n mi. Èmi sọ tèmi fún yín o. Ẹ máa bọ̀ ní New Jersey. Iṣẹ́ wà lẹ́yìn New Jersey o. Bí tẹ̀tẹ̀ máa gbé wà ń bẹ̀. Èmi ò mọ̀ ti Rihanna tẹ́ ń sọ yìí o. no matter how long, ó ṣàmàdé. Tí n bá dẹ̀ pé kó tètè dé, màá decide, màá pè é, màá mọ ohun tí màá ṣe. Anyway, kò sí problem. Èmi fẹ́ máa lọ, ṣé mo lè máa lọ? Lórí ọ̀rọ̀ Rihanna ẹ̀ nù. Ìdáhùn délé. Bébí báwo ni? Báwo lọ́fíìsì lónìí? Ṣé kò sí problem? Kò bá jàre. Everything wrong. Ìwọ ń kọ́ ṣiṣẹ́ ò le jù lọ́dún ẹ̀. Fine, wọ́n ti jẹ́ gbèsè tòní ni wọ́n máa san. That reminds me. Ó ní nǹkan kan tí fẹ́ bá ẹ sọ̀rọ̀. Mo ń rò pé tó bá lè move pẹ̀lú mi, inú mi máa dùn. Just look at me. I'm not getting younger. And àwọn àgbàlagbà máa sọ pé ìgbàrà la máa ń búra. Èèyàn kankan kì í máa ń bú Ṣàngó nígbà ẹ̀rùn. Àbí ṣé o love me? Rihanna, o mọ̀ kí mo love ẹ gan. Kayọ̀tẹ̀rẹ̀ kò mo love ẹ gan. But like man, kò possible. Mi ò lè move in pẹ̀lú ẹ now. Kò proper. Ọkùnrin ni mí now. Like no. Ìwọ ló jẹ́ kó move in pẹ̀lú mi. You know mi no. Kò tiẹ̀ kó lọ. Mi ò lè move in pẹ̀lú ẹ. But ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ jọ ń gbé náà. True. Kò possible kí èmi kí wọ́n á move by níbi tí wọ́n àtàwọn ọ̀rẹ́ ẹ̀ jọ ń gbé. Àbí ṣé single life tó ń live náà ló fẹ́ máa live forever. Everybody is complaining. Ipò yẹ kí n ti wá bí kan gbà lọ. Sure. O mọ situation ẹ, owó ni problem. Owó ni. Mi ò tẹ̀ tí ìlú owó ní talkless owó deposit. So o mọ ọdún máa ṣẹlẹ̀ o máa láti bí ẹ pẹ̀lú mi jẹ́ ká ọ̀rá fílẹ̀ bó ṣe wà báyìí ká ìmá manage ká wà lè base mi báyìí náà for now ṣùgbọ́n ẹ̀ má bínú ṣùgbọ́n. Owó ni problem àbí? Owó ni ó mọ. Don't worry, I will know what to do about that. Okay. Nǹkan ìkéré lọ́wọ́. Kò sí wàhálà. Ṣé owó ni problem? Owó yẹn náà ni. Má wọ̀rọ̀. Ó mọ ẹ bí mi nìyẹn. Ẹ̀gbọ́n mi, ṣé ẹ̀ tí wàá rí ìsìn ẹ ti rí ìyàtọ̀ ní láìpẹ́ mi. Wọ́n á wo ṣé Ọlọ́run lára yín. Ògbó náà ṣe gbé ní ìgbà. Ọjọ́ kìíní àná tí mò ń sọ fún yín pé kí ẹ máa mú ìbọn ní New Jersey. Ẹ̀yà rí ẹni náà ìrìn wá sí New Jersey yẹn o wà lábẹ́ ti pọ̀ jù kíní kan bọ̀ tẹ́yìn náà wàá mú ìdìbò sí i ṣùgbọ́n ìnáwó rí changes in life fún mi. Yeah. You see, Yemi, you're very right. But mi sọ fún ẹ nígbà yẹn ìdí tí mi fi ráyè láti wá. But at the end of the day, gbogbo nǹkan tó fẹ́ náà ló padà ṣẹlẹ̀. And I'm happy. You know, I'm happy to be here. Nǹkan lè sọ lọ́run ṣù ọpọlọ làwọn máa dún. Àtinúkẹ́, ṣé o ò tiẹ̀ láìpẹ́ máa dá sọ̀rọ̀ mi ni àbí kí ló dé? Because o kọjú mọ̀wé láti ẹ̀kan. Yẹmi ṣé ọ̀rẹ́ ẹ̀ jẹ́ tuntun yẹn ni? Ẹ̀gbọ́n mi, ẹ ṣe ń wò kò jẹ́ ń tún kọ̀ọ̀kan. Ó burú jù. Ṣé bó burú? Eléyìí ó burú jù. Ó
ó pretend fún yín. Ẹ má dá lóhùn. Please, ẹ má dá lóhùn. Are you a blackmailer? Sorry, Jare. Nǹkan tí mò ń kà òun ló mo tiẹ̀ ti ní interest nínú ẹ̀mí ló fẹ́ disturb ọ̀rẹ́ mi. That's good. That's good. Yẹmi, ó ṣe jẹ́ kí n máa fẹ́ Àtinúkẹ́. Ó ṣàrí pé mo single. Àfi ṣé o láì tí mo ṣe máa ń wá ẹni tó yẹ pé màá dé láti fi ṣe màá jókòó tì yín láì ṣobìnrin. Jẹ́ kí n máa take care Àtinúkẹ́ yìí náà. Ẹ̀gbọ́n mi, lẹ́wọ̀n ó tẹ̀yìn sọ̀ṣà. Ẹ rájúrò eléyìí, ẹ wá sọ pé kò ní boyfriend. Bó ṣe wà yóò ti nífẹ̀ẹ́ sí ẹ̀ o, ó ní ẹ̀yìn tó fẹ́ bó ṣe wà. Kò dẹ̀ lè fẹ́ yín. Jẹ́ kí n tó lọ́rọ̀ sọ̀rọ̀ náà. Ẹni tó jẹ́ pé tó ṣe wáyọ̀ lẹ́yìn pé tó ṣe jókòó yẹn ó ń kó mi jẹ fúnra ẹ̀ tí wọ́n gbọ́n mọ́. You see, jẹ́ kí n sọ fún ẹ, èmi mọ̀ pé àwọn Nigerians, especially àwọn obìnrin, ó máa ń difficult fún wọn láti kọnu sí ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ọkùnrin. But ní mind wọn, àwọn gọ́gọ́ fúnra wọn máa ń ní feelings fún ọkùnrin. Tó dẹ̀ ṣú ọ̀fẹ́ mi pé Àtinúkẹ́ ṣe wá yẹn, ó ti kó mi jẹ bàjẹ́bàjẹ́. Oh really? Ẹ̀gbọ́n ma, honestly we are in love. Please, just leave. Ìyàwó. Kí ni gbogbo rẹ̀ sí? Àtinúkẹ́, sori máa wò pé bóyá èmi àti ẹjọ́ jókòó báyìí, ṣó tó bá kó èmi àti ẹnìkan, I'm gonna take care of you. I will take you to mama, as in for real. Please. Kò sí ọmọdé láàrin mi àti ẹ. I hope you know that. Kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ fi pamọ́ fún ẹ. You know me better. Àtinúkẹ́, mo like ẹ. I want to date you. Adele, Sherry. Má pè mí ní bọ̀dà. Pè mí ní Délé. Okay. Délé. Ṣé mọ̀ pé well, kò kí n ṣe pé nǹkan tá à ń sọ látọjọ́ yìí. Kò kí n ṣe pé mi ò understand. I understand perfectly. But sincerely, kò lè work. I'm so sorry. It can never work because I have a boyfriend. And òun ṣe wípé ìtọ́ra wa, so marry la wa. So for Canada la, báwo mo ṣe fẹ́ ṣe? So I'm sorry, kò lè work. Like, kò lè possible. I'm sorry. Sori, Àtinúkẹ́. Sori, òwò láàrin ọkùnrin sóbìnrin. Ó máa ń ní àwọn level kan tó yẹ kó dé tí kò bá tí ì dé bẹ́ẹ̀, kò tí ì wà certain. Sori, tí ọkùnrin ò bá tí ì fi òrùka sí ẹ lọ́wọ́, débi pé kò tí ì máa san àwọn nǹkan tó yẹ kó san fún ẹ. Kí là ń sọ? Okay, tó bá di lọ́la, tó bá sọ pé òun ò fẹ́ mọ́ ńkọ́, kí ló fẹ́ ṣe? What are you gonna do? Kò sí nǹkan tó fẹ́ ṣe. But o mọ̀ mí, o mọ̀ story mi. I don't have a girlfriend. I never had a wife. Mi ò láfẹ́sọ́nà mi ní kankan. Just you. Ìwọ ní ìkọ́nà ni mo ń wojú ẹ. I mean, allow me to date you. Just give me a try. Àtinúkẹ́, I'm in love with you. Just give me a chance. Only change. Only ever change. Change again. I will never change gbogbo ẹ̀jẹ̀ mi. Báwo ni díẹ̀? Fine, mo wà ńbẹ̀, Ta ló wà nílẹ̀? Samuel ni ọ̀rọ̀ ẹ̀gbọ́n ti sún mi. Ó rí pé yàn lálejò ń sí ó jẹ́ kó jáde. Fún nǹkan tí mò ń sọ fún ẹ ní gbogbo nǹkan tí mò ń sọ ó ní o máa wá nǹkan ṣe sí. Ewo tí ẹni Samuel wèrè tó ń pariwo yìí 16 hours ni mo fà látàná orí dúró ni mo gbogbo orí mi laago ni mo ní kí wọ́n sọ́dọ̀ fiancé mi kí n wá relax ẹ tún ní pé Samuel ọ̀dẹ̀ kan wà nínú ilé. Àtàkà sọ wọn ló máa wá nǹkan ṣe sí ẹ kò ń ṣẹjọ́ mímọ́ situation náà kò ń ṣẹjọ́ mi. Okay Kúnlé pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ yìí I can't take it anymore. Okay right now jẹ́ ká wálé
mi mọ side tó máa fẹ́ sí but tó bá ti ń wálé yẹn kó consider bí iṣẹ́ tèmi náà mọ̀. Apartment ò lè dá house ló máa dá àjẹ láti tún wo neighborhood tó dá union máa wà òkè tàbá wo house bíi 3-bedroom house àní space àní kíní tàbá tún lálejò àyàwó house ló máa dá jù. ok bí èlò wa nìyẹn máa cost once. ní union nìyẹn àwọn fáìlì a máa jẹ́ bíi 2,000 monthly then 1 month and a half security deposit àdúgbò ẹ̀ káyọ̀ pé 5,000 àparí ẹ̀ṣà. 5,000 kì í ṣe problem máa transfer sínú account ẹ̀ ṣó ti gbọ́. wàá ṣe ọmọ nǹkan tó bá máa transfer Bank of America yẹn ni kò transfer sí yẹn. kò sí wàhálà sí wàhálà owó ṣáà ti dọ́wọ́ ẹ̀ ni. ọlọ oh my God. so just take this for the weekend. ìfàdé òun ṣe girlfriend ìwọ ni màmá mi. You are my mother. How we fed there to màmá mi ní ọlọ you are my mother òun ṣe bíbí. Ọlọ tí bá ní kí n gbàdúrà máa ṣe pé ní. má ṣe pé kí ló ní lè. wo anything tó bá fẹ́ jẹ kó máa. ìyàwó ó ga o àfìgbà tó finally get ẹ̀gbọ́n mi like play ó ga ní báyìí náà ṣàtìyẹ tí wàá di ìyá ọkọ báyìí. abẹ́ ẹ̀ máa gbọ́ ó rí mo ṣe ń wú ẹ látàárọ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi really so ṣé èmi ni mo get ẹ̀gbọ́n ẹ̀ ni àbí ẹ̀gbọ́n ẹ̀ ló fi oríṣiríṣi ló fi trap mẹ́rin tí ò yẹ kí n lọ mọ́ àbí anyway babe honestly speaking I'm so excited I can't wait even you kan ṣáà dùn ní like seriously I'm getting married. Point of correction ṣé o mọ̀ pé mo ti kúrò lọ́rẹ̀ ẹ̀sìn mo ti wá di ìyá ọkọ ẹ̀ so gbogbo ó tó máa ń lò fún mi ẹ̀ ó láti stop láti wákàtí ọwọ́ ẹ̀ lọ láti sísìn lọ ẹ̀yìn gangan ni mo fẹ́. Really? má disrespect mi. Okay ẹ má bínú ìyá ọkọ má worry ma o ṣe mọ̀ pé díẹ̀ ni kò tí lè sáré mọ́ mi lábẹ́rẹ́ abẹ́ yẹn but mama make adjustment déédéé. ó better. wo ọ̀rẹ́ seriously sorry gbogbo tá à ń sọdún látẹ̀ nǹkan ìkọ́ tó wà most important òun lọ́rọ̀ aṣọ tí èmi àtọkọ mi máa lọ because délé ní kí n jẹ́ kó yẹ kí n tẹ̀ mọ́ ilé ti dáadáa wípé woman yẹn wọn fi gbára trust ẹ o kó má fuck wa up o ṣe mọ̀ wípé ọjọ́ ti ń súnmọ́ o. má dẹ́ gbọ́n mi lòun sórí àǹtí ojoojúmọ́ ni mo fi ń kọ́ even gan lé ni mo ti bá wọn sọ̀rọ̀. wọ́n ní pé kò sí wàhálà pẹ̀lú ọ̀rọ̀ aṣọ yẹn pé àwọn máa get everything àwọn dẹ̀ máa send ẹ̀ sí wa. Exactly irú picture ta send yẹn ni. Exactly nǹkan tó sọ gangan tó ẹ choose yẹn gangan wọ́n sọ pé wọ́n máa send má wọ̀rọ̀ ò ní problem mind you jọ nítorí Ọlọ́run nílé tẹ̀ tí wàá wọnú ilé wa jọ bí mi tọ́jú ẹ̀gbọ́n mi mò ń sọ o bá mi tọ́jú ẹ̀gbọ́n mi dáadáa o. Relax ó yẹ kó o fọkàn balẹ̀ náà ó yẹ kó o mọ̀ wípé ẹ̀gbọ́n ẹ ó wà ní good hands yes I'll take care of him àti pé délé bó ṣe wà yẹn gbogbo ara ẹ̀ látòkè délé èmi tí mo ní rẹ̀ èmi náà bó dẹ̀ ṣe ń wò mí yìí délé ló ní mí so kò síbi táwa méjì jọ ń lọ so there is no problem at all as in at all. ọ̀rẹ́ mi ẹ ṣe kájọ àdìgbò kẹwàá rẹ jẹun àbí báwo. oúnjẹ tí mo ṣì máa dọ́dọ̀ àwọn family daddy. fóònù kan lè tù lọ́nà kí ló wá ṣẹlẹ̀ tí fóònù kan lè láti jẹ̀ka tó ti gbowó lé lọ́wọ́ mi. àbí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí mi. ṣé kò jẹ́ pé àwọn olè ti gbowó lọ́wọ́ yìí. àbí kò lè ti last dent. irú àwọn dùn rẹ̀. kí ni mo fẹ́ ṣe báyìí náà bàbá mi fi ṣọ́ọ̀tì ọmọkùnrin yìí ṣàánú mi.
pé still wà nínú fridge. Okay. Then gàrí mi jọ àti rice ó wà nínú drawer. Down. I'm really hungry. Délé, ó ṣàrí bí mo ṣe jókòó síbẹ̀, ṣé bí mo ṣe dààmú sórí chair, ó rẹ̀ mí tó ṣe pé I am so tired. Èmi lọ pápá bí mo ṣe ń bọ̀ ibi ń pa mi, mo kàn lọ gbé lẹ́dùn àná lọ sí mi, mo gbé kíkọ́ tẹ̀ kọ́ máa fi lẹ̀ kí n fi cool down ọ̀nà kó ní má lọ yí. Atinoke, are you telling me to go to the kitchen myself? You heard me right. I said I am so tired. Mi lè dáná kankan. Mo ti sọ fún ẹ náà, rice wà ń bẹ, wọ́n náà kàn bọ́ síbẹ̀ kó ṣàn kó boil ẹ̀ tó bá dẹ̀ pẹ́ bà ní ṣé nínú microwave tó bá fẹ́ ṣe wàhálà lọ títí kàn kọ́kọ́ bu omi sí inú bowl dá gàrí sí so kò ti sí microwave kò kàn dẹ̀ fún ní bí i 7 minutes fúnra rẹ̀ ló máa tẹ̀. Atinoke, ṣé mi ti lọ sí kitchen torí mi àti ẹ̀rí? So why are you not telling me to go to the kitchen now? Even tó bá ti bá sọ fún mi pé kí n lọ sí kitchen, not in this manner, not in this kind of attitude ló máa sọ fún mi pé kí n lọ dáná oúnjẹ. Please go to the kitchen and cook for us. Oh, who is hungry here? Who is hungry? And say we have to go to the kitchen. Can I have the remote? Atinoke, go to the kitchen. What kind of manner? Oh, Shotiri, or Bitolo man su mi se ni. O tún dé nìyẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ bí ìsọlẹ́nu. Kí ni gbogbo yẹn ń sìn? I told you I'm so much tired. So kí ló wà ńbẹ̀? Ṣé ló dàbí pé mi gbọ́ rí? Home training ẹ, ibo lójú sí. So you're telling your husband to go to the kitchen for you? No, ṣé tá bá ń gbé nílùú òyìnbó, ìyẹn mi wípé àṣà wa àti ìṣe wa láti Nàìjíríà kò gbàgbé ẹ̀. No, you can't tell me that. No, Atinoke, go to the kitchen and cook for me. Wait. Dele, let me get something straight. Ìgbà tó máa fẹ́ mi, ṣé ó sọ fún mi pé kí n wá fẹ́ gẹ́gẹ́ bí slave ni àbí gẹ́gẹ́ bí ìyàwó? Or nítorí selfish interest ẹ, òun ẹni tó máa bẹ́ẹ̀ mú orí lọ́rùn, ẹni tó máa bẹ́ẹ̀ mú díẹ̀ dájú tó bá fẹ́ lọ sí toilet. Òun ló fẹ́ àbí? Mi ò pẹ́ ní slave now. You are my wife. I am supposed to provide for the family and you are supposed to take care of your part, which means go to the kitchen and cook for me. And I just told you I'm tired. I can't, I'm tired. Do you know? Ṣé ọ̀rọ̀ kò rí mi ò pé o wọlé o bá mi bí báyìí mo gbé red wine síwájú mo ń da red wine sórí bí ẹni tó ti ya wèrè. Ṣé o mọ̀ pé rẹ̀ mi ni tiredness ni na ó rẹ̀ mi I can't do nothing. Please. Tó bá mọ̀ pé bí ń pa wọ kitchen kó prepare kan tó máa jẹ ó ti sọ fún ẹ̀ there shortcut and very easy way láti prepare anything ó máa sọ everything the big deal. Read my lips. I am so tired. I can't. Can I have the remote control? No. Hello? Dele, can I have the remote control? No, Dele, seriously, can I have the remote? Dele, can I have the remote control? Dele, can I have the remote? Okay, but what the button saying? What do you want to do with it? Oh, really? Oh, you for me? Who's the by Go, who's the stupid idiot? No sense. I don't know what do I have to do. Can you imagine? Atinoke. Atinoke! You have to come to the kitchen. Rihannat. What's up? You're better. Oh, it's already. Where are you going? How are you going? Everyone there. Yeah, it's already. Go see that. Wow. How far are you? Mo wà okay for now. Kí ló ṣẹlẹ̀? Ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti ń pe nọ́mbà Kúnlé. Nọ́mbà ẹ̀ ò lọ, mi ì rí bá sọ̀rọ̀. I was so worried. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ náà? Kò sẹ́ni tí tó ṣe Kúnlé náà. Ṣàdédé lọ́kọ̀ pé láti fi iṣẹ́ pọ̀ ní work emergency. Then bóyá lọ nìyẹn. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ń sìn ni. So at least ó ti yẹ kó tiẹ̀ ṣì gba gómìnà kó bá mi sọ̀rọ̀ so that a lè fi mí lọ́kàn balẹ̀. Mo understand. In fact, èmi gan mo bá káwọn ẹrù ẹ̀
because kò ní time rárá but tó bá pè máa jíṣẹ́ fún pé ó pè so that màá lè mọ̀ pé kó return call ẹ̀. All right. O ṣe gan Samuel, I really appreciate it. So má dẹ̀ tún máa rí ẹ. Kó take care. Máa jíṣẹ́ fún tó bá ti wá tó bá ti má ti pè pé ẹ̀ tí wọ́n gbọ́n béèrè. O ṣe gan. All right, no, kò ní nice time. Drive safe. All right. Thank you. Good, take care. Okay, now. Kúnlẹ̀. Wàá ṣe nice one. O ti jẹ́ kó máa wà wọ́n jù náà. Má dà wọn ẹ lóúnjẹ Kò tẹ̀ yòókù. jẹ́ nǹkan kò tẹ̀ gbé kàn. Mo ò pé jáde. Nǹkan fi ṣàká. Mo ò pé nǹkan mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mo ti gbà á. Owó mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ti sanwó mo ti gbà mí ò pé. Nǹkan tó ń wá kò lè rí ó fẹ́ fọ́kọ ni bò wá ṣe nice one. Màá tèkì ẹ má wọlé. Mo ń bọ̀ mo kàn fẹ́ sáré jáde mi ní gbẹ́dẹ́ ìsìn ṣùgbọ́n. Àtinúkẹ́ kan. Ẹnujọ́ mẹ́ta yìí ló ti ń jáde for the past 5 days. Wà á kàn lọ, wà á dé lálẹ́, wà á lọ, wà á mi ìmọ̀rin ẹ mọ́ ìrìn ọ̀yẹ́ mi. So ibo ló tún lọ báyìí? Mo sọ pé mi ò ní pẹ́ dé mo kàn fẹ́ sáré jáde. Àtinúkẹ́ kan. Ibo ló lọ́gbọ̀n lọ? Mi ní pẹ́ dé mo kàn fẹ́ sáré dọ̀dọ̀ Káyọ̀dé ni. Ọ̀dọ̀ Káyọ̀dé ló fẹ́ dé. Yes. O tún ní God láti sọ fún mi pé o fẹ́ dọ̀dọ̀ Káyọ̀dé. I don't get it. Kí ló dé tí mi ò lè sọ fún ẹ tí máa lọ sọ́dọ̀ Káyọ̀dé ìgbà tí ó ti big deal kankan bẹ̀. Tí n bá ní hidden agenda ni mi ní sọ fún ẹ náà. Are you okay? Your ex-boyfriend. Kíyàwó lè máa sọ fún ọkọ ẹ̀ wípé òun fẹ́ lọ bá ex-boyfriend ẹ̀ kó bá ṣe nǹkan. No way, ṣé Káyọ̀dé nìkan ni ẹni tó lè bẹ process papers ẹni? O ò lè rẹ́ lómi. Bọ̀délé, o mọ̀ pé òun láti jọ ń ṣe tipẹ́tipẹ́ náà. So what are you talking about? I don't expect you to be talking this way. You know what? Ṣorí gẹ́gẹ́ bí ọkọ ẹ̀, gẹ́gẹ́ bí olówó orí ẹ̀, gẹ́gẹ́ bí ẹni tó ń tọ́jú ẹ̀, you're going nowhere. O ò lè lọ sí anywhere. Okay? Ó fún mi. Oh, ṣé kò fọ́nì sí wọn náà ni? Now, ṣé òun ka script ni àpò ìṣe rehearsal? Because honestly, ṣé bó ṣe ń ṣe ojú actor lójú mi? Like, now, get it into your big skull. Before kí n tó mú ẹ at all, Limit Káyọ̀dé ti ń ṣe nǹkan tá à ń ṣe. Kò dé wá lè dìsìn yìí tó ti fẹ́ dọ̀bẹ̀ tó ti fẹ́ parí kó wá torí wípé mo fẹ́ kó wá torí ẹ̀ bà tèmi jẹ́ kò possible. Now, let me warn you. Let this be the last time tí wọ́n máa jáde tó máa stop me lọ́nà just because ojú ọkọ mi and so freaking what? Good day. See you. What is the meaning of all this? Atinuke, where are you? No, ibo ló wà by this time of the night. Irú appointment wo nìyẹn? Ìyàwó lé? Kíyàwó lé máa wọlé ní 11 p.m. Atinuke, òun gùn mí gàràgàrà. Òun gùn mí gàràgàrà. Tí n bá dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀, ò ní like ẹ̀. Hello? Hello? Tinuke perform on me létí. Tinuke perform on me létí. Ah. Okay. Okay. Yemi. Sir. Ọ̀rọ̀ Atinuke ti sú mi o. Ìwà tí Atinuke ń wù nínú ilé kò tiẹ̀ wá yé mi mọ́ rárá. Ṣé ni Atinuke ń wù àbí pé kò sí anybody tó lè mú òun. And I give her everything she asks for. Kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi fún. But still kò múnú mi dùn nínú ilé yẹn rárá.
You need to talk to her. Ẹ̀gbọ́n mi, ṣé rí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ṣòro dá sí ẹ̀ńdẹ̀lẹ̀ fa o. Torí pé ẹ ti pamper ìyàwó yín jù. Ẹ ti pamper ẹ̀ too much jù. Kó tó jẹ́ kó rí bẹ́ẹ̀ nìyẹn. Ẹ má ṣì mí gbọ́, mo ní pé bẹ́ẹ̀ ṣe love ẹ̀ ò dáa o. Bó ṣe rí àwa obìnrin, tí ọkùnrin bá ti love wa jù, tó ṣáà bá ti mọ̀ pé ó ti love wa jù, a máa ń fi ayọ̀ fọ́ ni. Èmi ò dẹ̀ blame ẹ̀. Bẹ́ẹ̀ torí ìfẹ́ tẹ́ fi hàn sí, ó yẹ kó máa ṣe bẹ́ẹ̀. Èmi ò blame ẹ̀ o. Ẹ máa ní sùúrù pẹ̀lú ẹ̀ náà ni o. Ẹ máa ní sùúrù fún ẹ. So, ṣé òun sọ fún mi sìn pé crime ni láti fi ìfẹ́ hàn síyàwó tí èèyàn fẹ́ sílẹ̀? Is that a crime to love my wife? No, ṣé crime ni láti love ìyàwó tí mo fẹ́ sínú ilé? Àtinúkẹ́ máa sọ fún mi pé kò sí nǹkan tẹ́mi lè ṣe fóun. Ìkọ́ tàtinúkẹ́ tí ẹ̀ wá ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí, wọ́n ní ọ̀rẹ́ tó wà láàrin wọn àti bọ̀bọ́ kan báyìí. Bọ̀bọ́ Káyọ̀dé kan tọ́jọ́ máa ń bára wọn sọ̀rọ̀ lórí fóònù. Kíyàwó mi máa bá ọ̀rẹ́ ọkùnrin sọ̀rọ̀. Married woman kó máa bá another ọkùnrin sọ̀rọ̀ ẹ̀. Kì í tún wá ṣe just normal ọkùnrin, ex-boyfriend ẹ̀ tó ti fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. What? I'm telling you. Ó tún ọmọ sọ fún mi pé kò sí nǹkan tẹ́mi lè ṣe o, èmi ò lè ya ọ̀rẹ́ wọn o, kò sí nǹkan tí mo lè ṣe sí o. Nǹkan tí Àtinúkẹ́ gbójúlé nínú ilé yẹn kò yé mi, and I'm just tired. I don't know what to do. Kí irú ọkùnrin wọn ló fẹ́ sọ mí dì? I mean, ọkùnrin òmùgọ̀ ló máa gbárùkọ báyẹn. Am I supposed to take that? Kí àwọn mi máa bá ex-boyfriend ẹ sọ̀rọ̀? Ó dà kún tètè wá fẹ́ sọ mí ìgbẹ̀wò dání nínú ilé. I don't even know what to do anymore. Ẹ̀gbọ́n mi, calm down, relax. Sùúrù lẹ máa ní kó lọ́ọ́ tó wà lẹ́yìn. Ẹ máa ní sùúrù ni o, ọ̀rọ̀ yìí yóò gba sùúrù. But the only thing máa ṣe ni pé màá make sure pé mo pè, even go máa invite ẹ wá sí bíbá. Ọ̀bí Akíndé wà bá nílé yín ni. Ìmọ̀ àti máa sọ̀rọ̀. And mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa change. Ó máa change ẹ̀gbọ́n mi Ọlọ́run. Tí bá ti bá sọ̀rọ̀ máa change. Àtinúkẹ́ náà ń ṣọmọ burúkú. Kò ń ṣọmọ bẹ́ẹ̀. I know her very well. She's a good girl. She's a good wife. Kò sí wàhálà. Ṣé ti gbọ́ ẹ̀yin kẹ́ ní sùúrù? Ṣé ti gbọ́ ẹ̀gbọ́n ẹ ní sùúrù? Ẹ má ọ̀rọ̀ máa change. Ẹ jẹ́ ká gbìyànjú tẹ́pẹ̀ kí lè máa jẹ́ kí n prepare fún un. Mélòó ni mo fẹ́ rò gbogbo tí kò tó nínú gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé mi kó lè gbé mi lówó sá lọ. Tí mo bá pe nọ́mbà ẹ̀ báyìí kò tiẹ̀ ń gbàgbó mọ́. Ọ̀rẹ́ Samuel ìyẹn ò kí máa ń ṣílẹ̀kùn fún mi mọ́. Àbí kí n fìyẹn sílẹ̀ kí n tún mú Adébáyọ̀ tó jẹ́ wípé mo finú tán, mo fi gbogbo ọkàn mi tán. Àbúrò mi tó ṣẹ̀ṣẹ̀ dé láti Nàìjíríà, mo bá wọn méjèèjì lórí ara wọn lórí bẹ́ẹ̀dì mi live and direct ni. Lọ́jọ́ yẹn báyìí ó dàbí kí n kú ni. Ó mà wá ga o. Ṣé pé kò tiẹ̀ wá sí ọkùnrin kankan tó gbádùn mọ́ l'Amẹ́ríkà yìí? Ọ̀rọ̀ ilé ìtọ́jú sú èmi. Àbí kí ni nǹkan tó máa sọ pé wọ́n wá lára obìnrin tí ò sí lára ẹ̀? Tó fi máa di pé gbogbo oṣù orí burúkú ìlọ́kàn bá kà. Tèmi ṣáà máa sọ fún ẹni wípé jọ̀ọ́ má rò rárá, má rò ó. Má jẹ́ kí lè wí ẹ̀ dáhùn o. Jọ̀ọ́ o, because àwọn ọkùnrin yẹn they are not to be trusted. Okay? Advice tèmi fún ẹ nìyẹn. Ṣó ti gbọ́? O ṣé ọ̀rẹ́ mi. Mo tiẹ̀ fẹ́ mú ọ̀pọ̀ wá. Mi ìwà mú tó ní wọn pọ̀ lè má láìkì ẹ̀. Mo ń wọ̀ wípé lórí ìgbà míì àwọn gbọ́ngbà míì a lè máa mọ̀. Ó lè má jẹ́ fault yẹn, ó lè má jẹ́ lọ́wọ́ àwọn ọkùnrin mi tiwa. Ìgbà míì ó lè jẹ́ bóyá spiritual problem. Bóyá kó jẹ́ pé bóyá ọkọ òun ló ń disturb ẹni o. Àbí kó jẹ́ wípé bóyá ìwọ ọkọ fúnra rẹ̀ ó lè jẹ́ pé bóyá èmi rẹ̀ ní ẹ́. Ṣó ti yẹ? So èmi ò wò wípé bóyá kí n rọra mú ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ mọ̀ sí. Mo dẹ̀ mọ̀ pé tó bá dọ́dọ̀ pásítọ̀ yẹn Ọlọ́run á gbàkóso. Gbogbo problem yìí ọwọ́ kan báyìí ló máa rí solutions. Bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi wo níbi tí mo gbọ́rọ̀ lé ayé ara mi dé yìí mi mind anyway even nǹkan kó má jẹ́ ọ̀dọ̀ pásítọ̀ mọ̀ kó jẹ́ ibikíbi
nísìn báyìí ó ti yá mi o ọ̀rẹ́. kò sí wàhálà gbà mí kò sí wàhálà gbogbo mọ̀ pé mi ò níbò mi lẹ́yìn Jésù tèmi gbọ́kàn mi lé so nǹkan tó máa ṣẹlẹ̀ ojú pé tó bá dọ̀la àá lọ síbẹ̀ àwọn ọlọ́ba wọn mo dẹ̀ mọ̀ wípé torí wọn ń fọ̀rọ̀ wọn sí mi ṣeré o wọn ò dẹ̀ fọ̀rọ̀ tèmi náà ṣeré so gbogbo àní mo ti gbọ́ ṣé ọ̀rẹ́ mi God bless you. Ọlọ́run ló yẹ ká dúpẹ́ fún ló yẹ ká dúpẹ́ fún ìgbà náà bó ṣe everywhere ló wà. Oh my God! I can't believe this. Guess what? What? I can't guess. Kí ló happen? Just try. Me the guess. Just tell me. Okay, alright, má bọ̀ dá. Ṣé bó ṣe ń wò mí? Mo ti kúrò lẹ́yọ kan. Mo ti di abara méjì. You pregnant? Yes! You pregnant? Yes! Oh my God! Yes, I'm pregnant. I'm so happy. Oh my God! Oh God! I'm speechless. I don't know what to say. I don't know what to say either. Mo ti expect it. Ṣùgbọ́n mo kàn feel back mo dey lo pregnancy test and mo ṣe yọ positive pregnant. I'm like, oh God! Oh God! You know what? Ṣé mo wí pé with this now mo mọ̀ wípé ìwọ ni ẹni tí Ọlọ́run rán sí mi. Exactly. Because mo pàdé ẹ and now we have this. Yes. I love you, baby. I love you too. Àtinúkẹ́. Mo fẹ́ promise ẹni kankan. And ìdí tí mo fẹ́ promise ẹni wípé I want to stay happy for the rest of my life. And for a man to stay happy, you need to accept your woman. Yes. Mo fi àsìkò yìí sọ fún ẹ pé mi ní ever fi ọwọ́ kan obìnrin mi. Mi ò tiẹ̀ ní dẹ́nu kọ obìnrin mi chocolate ọkọ bóyá máa ṣe obìnrin mi ní aṣọ. Wow. Yes. Is that a promise? Yes. Ṣùgbọ́n pé nǹkan tó sọ yìí, nǹkan tá a rọra ṣe láàrin ara wa ṣùgbọ́n pé bí ẹ̀jẹ̀ ni, bí májẹ̀mú, tó jẹ́ pé tó bá ṣe otherwise, ó má lè bà tiẹ̀ jẹ́ pátápátá. I know. Oh, o mọ̀ orí mi lè. Yes. Oh my God. Do you love me? I love you so much. And with this, I will love you forever. Forever. I love you. I love you. Daddy. Ọ̀rẹ́ mi ni mo mú wá sọ́dọ̀ yín sá. Okay. Ó ní àwọn ìṣòro kéékèèké kan tó ń dojú kọ ni. Mo dẹ̀ ti ṣàlàyé fún wípé tí bá mú dọ́dọ̀ yín gbogbo ìṣòro yẹn ó máa di pẹ̀tẹ́lẹ̀ pátápátá. Nítorí èmi ò ní ibi méjì tí mo máa ń sá wá yàtọ̀ sọ́dọ̀ yín. Pé kí n mú wá bá yín kó wá pàdé Ọlọ́run bí. Kí ni orúkọ rẹ yín? Rihannat. Aunty Rihannat. Ṣé rí níwọ̀n ìgbà tẹ́ ti tọ̀ Ọlọ́run wá? Tẹ́ ti pinnu lọ́kàn yín pé Ọlọ́run ló lè tán ìṣòro yín. Kò sí nǹkan tó ń jẹ́ ìṣòro níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ká tó máa bọ́ọ̀lù ẹ̀ka gbàdúrà. Ẹ̀kúnlẹ̀ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín Jésù. Ẹ ṣe àmẹ́dá. Ní orúkọ Jésù. Àmín Jésù. Ọlọ́run alágbára. Kábíyèsí bàbá. A dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣé o. Àwọn ọmọ yín tọ̀ yín wá Kábíyèsí bàbá. nítorí wọ́n mọ̀ wípé ẹni ìtàn ìṣòro ayé wọn. Bẹ́ẹ̀ni. Ẹ wá gba ọpẹ́ wọn. Àmín Jésù. Gbogbo kùdẹ̀kùdẹ̀ gbogbo ìṣòro ayé wọn ẹ̀mú ẹ̀ bá mú kúrò. Àmín Jésù. Ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi kò fẹ́ mọ́ látòní lọ wàrà iná ṣáìdì hélì ọba tó wo ṣùgbọ́n dábẹ́tì o ṣùgbọ́n ọlọ́run àgbẹ̀ ṣùgbọ́n kúrò náà yé yín. Àmín Jésù. Ọ̀rọ̀ yẹn á dayọ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Ó yẹ jókòó. Aunty Rihannat, ṣe máa gbọ́ òtítọ́ ọ̀rọ̀. Bá ṣe ń gbàdúrà iná fi hàn mí pé ẹ máa ń ní àmúbọ̀ ọkùnrin.
àbúparọ́ ni. láti ẹja nù. ẹ ní àmúbọ̀ ọkùnrin bí dúdú ṣe ń gbé yín tó ń gbé yín lẹ̀ pupa ń gbé yín ó ń gbé yín lẹ̀ àbúparọ́ ni ọlọ́run kì í parọ́ bẹ́ẹ̀ kì í ṣèké iwájú ọlọ́run la wà yìí táàkì pé jẹ́ irọ́ ṣùgbọ́n wọ́n fi oníkan yí mi pé kò ṣòro rárá kò ṣòro kò ṣòro rárá kò ṣòro kò ṣòro fọlọ́run mi láti sọ̀rọ̀ mi dayọ̀ kò ṣòro fọlọ́run mi láti tún tèmi ṣe o ọ̀rọ̀ mi kò ṣòro f'Olúwa ọ̀rọ̀ yín kò ṣòro fún Olúwa níwọ̀n bá tètè pinnu láti tọ̀ Ọlọ́run wá nítorí pé wá tẹ wá síbí Ọlọ́run lẹ tọ̀ wá kì í ṣe ènìyàn ṣùgbọ́n kí n bẹ̀rẹ̀ kọ́kọ́ lọ́wọ́ yín ṣé ọ̀rọ̀ yín lè gba àwẹ̀ ẹ gbọ́dọ̀ lè gba àwẹ̀ tí ẹ bá lè gba àwẹ̀ ìjọ méje pẹ̀lú ìgbélé ìjọ méje ẹ ní fojú kan ọ̀run fújọ́ méje sọ́nà wọn ò lè ṣe ni tẹ bá lè ṣe eléyìí wà ráínà sáìdì hẹ́lì wúbíríkìtì sàpàdà àwà ẹ máa gbàdúrà wákàtí àti wákàtí bí ẹ bá lè ṣe eléyìí ẹ yàgò lẹ́ ń gbé ná history lẹ́ ń gbé ẹ lọ gba hall nítorí kí ni kó tó pé oṣù méjì àti Fisáyọ̀ ọ̀rẹ́ yẹn á ṣe ìyàwó àmín Jésù ẹ lọ pe néré tẹ́ bá ti lè gba àwọn ẹjọ́ méje yẹn ẹ ṣe ìyàwó wọn ò ní gbé jù sílẹ̀ mọ́ àmín tẹ́ bá ti parẹ́ ìwé mú iṣọ́ lẹ́ẹ̀kan yẹn ẹ lọ kọ orúkọ gbọ́n ọ̀tọ̀kùnrin tó wà wájú yín wá fún mi máa parí ètò kan sí tẹ́ bá ti parí yẹn ẹ pè mí jọ́gbéyàwó yín mo fi Ọlọ́run ṣẹlẹ̀ ìkọlẹ̀ ojújọ́ oṣù méjì lọ ẹ ṣe ìyàwó kò jù báyẹn lọ ẹ dọ̀nù kàdúpẹ́ lọ́wọ́ ẹ̀. wọ́n ti ṣe tán. ó yá ìwọ gbà lọ́wọ́ mi. Sórí owó tó wà lọ́wọ́ ẹ̀ yẹn bá mi gbé ìyàwó mi lọ sí mọ́ gbogbo nǹkan tí bíbí bá máa ní ìdí pátápátá ẹ bá mi rà jọ̀ọ́ o má stress ẹ̀ tẹ́ bá ti débẹ̀ o. ẹ̀gbọ́n mi ẹ kó owó fún mi kí mi bá yín tẹ̀lé ìyàwó lọ sí store àbí mọ́ọ̀lù ẹ̀ pé. ṣé nǹkan tó burú wà ń bẹ̀ ni. ká lọ ra nǹkan bébì why me ṣé ìyàwó yóò lẹ́sẹ̀ kò lè lọ fúnra rẹ̀ tó fi jẹ́mi lẹ́wọ̀n ránṣẹ́. Sórí ní ọwọ́ tí ìyàwó mi wà yìí ẹ̀yìn ni lọ́wọ́ mi kò dẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ fọ́ so tẹ́ ṣe ń lọ yẹn tó fi mọ́ diapers gbogbo àwọn nǹkan tó bá fẹ́ rà má gbé fún the only thing tí mo kàn fẹ́ kó máa ṣe ni pé kó máa sọ pé eléyìí ló fẹ́ eléyìí ló fẹ́ kí wọ́n dẹ̀ máa mú kó dẹ̀ máa sanwó ẹ̀. Really? That is the way I want it. Yeah. And that is fine. kí ló dé tó wá wá surprise. Àtinúkẹ́ ìjọ ojú mi gbọ́ ṣòótọ́ ni. no ṣùgbọ́n n kàn ń wò ẹ́ ṣé gbogbo reaction yẹn yìí ṣe ló ń jọ bẹ́ẹ̀ ni wípé bóyá ẹ̀gbọ́n ẹ̀ ti ké ẹjọ́ ẹni tó lè ràn ẹ́ ṣe lọ why are you reacting that way. He's your brother tẹ́gbọ́n ẹ bá rọ ẹ́ ṣe òun láti oblige ni now. Oh ẹ má bínú mo ti gbàgbé àǹtí ìyá ọkọ mi. Ọlọ́run máa ṣàánú mi o máa pèsè ọkọ fẹ́mi náà o ẹ wá fẹ́ ṣe èmi dọ́mọ ọ̀dọ̀ àbí mi ti dọ́mọ ọ̀dọ̀ wọn sì kí n máa báyàwó yín máa lọ sí store máa lọ sí mọ̀ kálọ́ máa ra nǹkan bébì ẹ̀gbọ́n mi. yẹ òótọ́ ló sọ nítorí pé kí ni tí wọ́n bá délé ọkọ ẹ̀ tí wọ́n bá ń kẹ́ ẹ lójú tí wọ́n ń kẹ́ ẹ nímú jọ́sí ò ní appreciate ẹ. Why not? Good. So that is why tó láti ṣe pọ̀ ní mo ní kò ṣe ń sìn. Kí mi wá tẹ́lẹ̀ ìyàwó lọ sí store. Can you guys go please? Yes, let's go. Mo ti gbọ́ lọ change. Let's go. Lọ change aṣọ ẹ̀. I love it so much. Jẹ́ kí wọ́n gbé ẹ lọ. Máa yọ̀ sí wàhálà. Jẹ́ kí wọ́n lọ pick nǹkan tó máa wọ̀ fún. We'll see you at the later. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní. Aunty Rihannat ṣe bí a ṣe ń gbàdúrà yẹn lẹ́mí mọ́ fi yé mi pé gbogbo orúkọ tẹ́kọ̀ wá yìí kò sí orúkọ ọkọ yín níbẹ̀ ṣùgbọ́n ẹ̀mí mọ́ fi yé mi pé arákùnrin kan wà ní ibì kan èyí tí a ti fi kádàrá mú yín pàdéra yín in fact ẹ̀yìn jọ sùn sí abẹ́ òrùlé kan náà
ṣùgbọ́n ẹ kò kọ́bi ara sí pé ẹ̀yin méjì ni Ọlọ́run kọ papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó látòdì ọ̀run wá ṣùgbọ́n tẹ bá sùn tẹ bá rò dáadáa ẹ rántí arákùnrin náà ẹ mọ́ ẹ tọ́ yín sọ́nà ẹ ká gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ọba Ọlọ́run wọn lẹ́rìn mọ́ arábìnrin ẹ wá tọ́ sọ́nà àti ìdíwẹ́ náà Ọlọ́run á tọ́ yín sọ́nà á fọ̀nà hàn yín ẹ mú ọkọ yín Jésù Olúwa wa. ẹ káàsán kó ẹ jọ mo ń béèrè èèyàn kan bá yẹn Mr. Délé lórúkọ wọn dúdú wọn ga jù. Mr. Délé mi ìmọ̀ ọ̀yàn tó ń jẹ́ bẹ́ẹ̀ mi. nǹkan tó ṣẹlẹ̀ ni pé about 6 months ago 6 months. mo wá Mr. Délé wá síbẹ̀ wọ́n ń gbé níbi òkè yẹn. kì í bíbá yín náà. kò dẹ́ ń ṣe maybe other building. no bíbá yẹn ni mi ì ṣe náà. although bí 3 months ago làwa ṣe dé bíbá yín. mi ì rò bóyá mi bá anybody tó ń jẹ́ bẹ́ẹ̀. mi mọ̀ bóyá lè bá mi get àwọn apartment agent yẹn bí wọ́n lè bá mi check àwọn file wọn bí wọ́n bá mi get contact Mr. Délé yẹn because nǹkan tó ń fẹ́ wọn fún wà very important mo dẹ̀ ti dààmú gan. sorry but now mo busy gan I can't do that now. mo ò lè ṣe nísinsìnyí probably you drop your number or send it to me later. ok ẹ jẹ́ kẹ́mi fún yín ní aago mi. Rihannat. all right no problem. ẹ ṣé gan thank you so much. you're welcome. ó dàbọ̀. kí ló sọ life mi ti sú mi in fact ọ̀rọ̀ ìgbésí ayé mi ò yé mi mọ́ o lè bílíìfù pé ládùúrú gbogbo orúkọ tí mo mú lọ sọ́dọ̀ pásítọ̀ bọ̀bọ̀ Délé yẹn nìkan náà sọ pé òun ni the right man fún mi láti fẹ́. kí wàá ní nǹkan tó sú ẹ nínú gbogbo tó kalẹ̀ thank God wípé ní gbogbo orúkọ tó mú lọ ó padà rí èèyàn kan fún ẹ nínú wọn pé òkè òun lọkọ ẹ so the next thing for you to do is to wá lọ pé Délé wá jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so kí wàá ló dé tó wá ń sọ pé ó sú ẹ. Bùsáyọ̀ kí ni nǹkan tí wọ́n tún sọ lẹ́nu yìí náà ọjọ́ tí mò ń travel ni mo ti fojú mi rí Délé last mo wá lọ sílé tó ń gbé wọn ló ti kó jáde ń bibẹ̀ nọ́mbà ẹ̀ tó fún mi kò lọ mọ́ mi ì mọ ẹbí mi ì mọ ọ̀rẹ́ Bùsáyọ̀ mi ì mọ ará mi ì mọ ojúlùmọ̀ tí mo lè wá Délé sí. wàhálà bẹ gangan ló ẹsẹ sọ yẹn kí ni nǹkan tó máa wá ṣe báyìí. kò yé mi mọ́ rẹ̀ kò yé mi mọ́ o ok ọ̀rọ̀ Ọlọ́run yìí gan ẹ̀dẹ́ ni ẹni tó jẹ́ pé ẹ̀ẹ̀mejì péré ni mo rí nínú ìrìn àjò ayé mi ni wọ́n wá sọ fún mi pé òun lọkọ àmútọ̀run wá mi ẹni tó jẹ́ pé kò ní feelings fún mi rárá báwo ló ṣe máa jọ́kọ àmútọ̀run wá mi. Olúwa Ọlọ́run Elédùmarè mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́ o wá kọ́ mi láti mọ̀ ṣe o má jẹ́ kí n bá báyìí kú o. Ọlọ́run á tọ́ wa sọ́nà. Rihannat. Oh my God. Délé. Rihannat. Ṣojú mi ń tọ́ mi jẹ ni. Ojú ọ̀sẹ̀ jẹ́ o. Good to see you. Báwo ni gbogbo good to see you too. Báwo ni gbogbo nǹkan báwo ni iṣẹ́ báwo lẹ everything. Everything is good. Everything is good. Kí ló wá ṣe ládùúgbò ìgànnà? Mo wá rí ọ̀rẹ́ mi kan tí mo bá bá ṣe business ni. Èmi náà wá kọ́rẹ́ mi bí báyìí ni. Báwo ni gbogbo nǹkan báwo ni iṣẹ́ báwo lẹ everything. Everything wà o. Rihannat kò tiẹ̀ má bẹ̀rẹ̀ mi kó má wà. Òun bíbá òun ṣe bí tàti lè sọ̀rọ̀. Mo ní àwọn nǹkan tó wà very important tí fẹ́ sọ fún ẹ. Tí ẹ fún mi láago ẹ náà so that màá lè bá ẹ sọ̀rọ̀ better. O lágo mi lọ́wọ́ mọ́. After 8 months.
ṣé yẹn nígbà kó jago mi ẹni mi kò sí wàhálà máa fún ẹ kò sí wàhálà. Okay. Please, má pè lálẹ́, but make sure pé phone ẹ wà available. Come Please. on, man. I'll pick your call now. All right. Take care of Thank yourself. you. Rihanna, what you find, see? Look at you. Rihanna. Dele. Ojú ẹ lélẹ̀. Ojú mi ni o. I'm so happy to see you again. Láti enjoy. Mo ṣe máa ń believe pé àwọn èèyàn máa ń sọ wípé àtẹ̀tù ti kú, àtẹ̀tù sọnù, wọ́n máa pàdé lọ́jọ́ kan. Mo ever believe pé mo lè rí ẹ lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ni Dele, owó ẹyẹn èmi gangan ló wúlò fún tó mọ̀ ṣá. Really? Because mo ti gbìyànjú láti rí ẹ títí. Lẹ́yìn ìgbà tá a pàdé yẹn, mo jáde. Pásítọ̀ sọ fún mi pé ìwọ nìkan lọkùnrin tí mo lè fẹ́ nínú gbogbo àwọn ọkùnrin tí mo ti meet rí. Hey, that is very funny. Rihanna, báwo ló ṣe máa believe nǹkan báyìí? I mean, ṣé mo yọ ọkùnrin tó ti pàdé kó tó pàdé mi? And aside that, ìgbà tí mi àti ẹ pàdé, kò sí nǹkan kan láàrin wa, we just friends. So báwo ló ṣe máa wá sọ wípé tó wọ́n sọ pé tó o bá fẹ́ mi, o ò lè fẹ́ lómi? Come on. Yeah, kò sí nǹkan kan láàrin wa, mo mọ̀ bẹ́ẹ̀. But ó difficult fún mi náà láti believe. Pọ̀pá tí àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ti sọ fún mi pé ìwọ nìkan lọkùnrin tó jẹ́ ọkàn àmútọ̀run mi wá. Ìtorí ẹ̀ ni mo ṣe wí pé díẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ. Ni mo ṣe wí pé kí n gbìyànjú kí n tiẹ̀ bá ẹ sọ̀rọ̀ bóyá o máa ṣàánú mi. You see, Rihanna, let me tell you something. Ṣorí, o gbọ́dọ̀ máa believe nǹkan báyìí. Because ìwọ náà wo obìnrin bíi titi ẹ̀, wọ́n tó ṣe rẹwà. Kẹ́nìkan máa sọ fún yín pé bọ̀bọ̀ kan nìkan lẹni tí Ọlọ́run kan mẹ́ látọ̀run o. Come on, o lè believe nǹkan báyìí. Ó ṣọ́ fún mi wípé tó bá máa kúrò láti bíbá ẹ̀, bá fi máa rìn from one block to the next one. Ó ṣọ́ fún mi pé ọkùnrin mẹ́wàá wọ́n máa tó pa àwọn fẹ́ gba nọ́mbà ẹ̀. Not to now talk of àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ń DM ẹ lórí Instagram ẹ lórí Facebook ẹ. So are you telling me pé láàrin gbogbo àwọn yẹn o try láti rí ọkùnrin mi tó wá wò pé okay o èmi Délé nìkan lẹ́tọ́ lọ nǹkan mẹ́ ẹ. Má jẹ́ ká rò bẹ́ẹ̀. You are beautiful. You are very beautiful. Ó máa rọ́kùnrin tó máa tó pa àwọn fẹ́ fẹ́. I know. Oríṣiríṣi àwọn ọkùnrin wà lórí Facebook, wọ́n dẹ̀ wà lórí Instagram. Bọ́ àkànṣọ̀rọ̀ just ordinary men. À ń sọ̀rọ̀ ọkọ ilé, nǹkan tó sọ fún mi ni pé ìwọ nìkan lọkọ tí mo lè fẹ́. Tó bá lè help me, inú mi máa dùn. Rihanna, nǹkan tó ń sọ yìí kò lè possible. Look, I'm married. Yeah, I don't mind to be the second wife. Second wife? Yes. I'm sorry, I'm not ready for that. You see, ìyàwó mi ti lóyún, and I want to be happy for the rest of my life. Ṣorí, mo ti promise ìyàwó mi wípé mi ò ní ever kọnu sí obìnrin mi. Tó close pé bí mo fẹ́ fi ọwọ́ ṣe obìnrin mi láṣọ wò. Ó ti wà forbidden for me. I can never do it. I mean, ó ti wà láàrin mi àti ìyàwó mi. Yes, there's a covenant. What? Yes, and I have to stick to it. I'm sorry. I'm sorry. Mi ò lè fẹ́. Tí mo fojú mi rí ọmọkùnrin, mo ṣàlàyé gbogbo nǹkan fún un. Okay. Ṣùgbọ́n jẹ́ kó yé mi pé òun ti máa rí. Even though ìyàwó òun ti wà nínú oyún. Nǹkan tó wá jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ jù, Pásítọ̀. Ó tún ti jẹ́jẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ipò òun ní bóbìnrin kankan lájọṣepọ̀ mọ́ nínú ilé alààyè yìí. Pásítọ̀, ẹ ṣàánú mi. Ẹ ṣàánú, má jẹ́ kí n bá báyìí kú. Daddy, torí ẹ̀ ni mo ṣe ní pé ká padà wá bá yín. Nǹkan tẹ́ bá lè bá wa ṣe sí, solution tẹ́ bá lè bá wa wá sí ọ̀rọ̀ yìí. Torí mi fẹ́ kọ́rọ̀ rẹ̀ mi dàbí ọ̀rọ̀ ìjò tó kọjá lórí àpáta tí ò ní pa. Ẹ jọ̀ọ́, ẹ̀yin náà dẹ̀ kúkú mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run, ẹ̀yin ló tún kù. Ẹ̀yin náà la máa ń sá wá bá. Ẹ jọ̀ọ́, má jẹ́ kójú tì mí lórí ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ Daddy. Lórí ọ̀rẹ́ mi ó máa dà, má bẹ̀rẹ̀. Solution máa wà. Ṣé rí ẹ̀rí sọ kíní kan fún yín? Ọlọ́run tèmi ń sìn, Ọlọ́run òtítọ́ ni. Nítorí pé kò ṣe wípé Jésù Kristi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Nítorí pé kí wá sọ́dọ̀ rẹ̀ lénìí. Ẹ wo ọ̀rọ̀ yẹn á dayọ̀ o. Àmín Jésù. Àǹtí Rihanna, ṣé rí ẹ wo ẹ ní ọkọ ti yín o. Àmín. Bẹ́ẹ̀ ni ẹ sì bímọ títí yín.
ẹ wo ẹ lọ kọ sílẹ̀ mo yẹ sọ fún yín yẹn Ọlọ́run á ṣe tí ní rọrùn àmín. ṣe rí bẹ́ẹ̀ rẹ̀ ń ṣe sọ yẹn wípé kíní kan àpáta kò ní rí bẹ́ẹ̀ fún yín o àmín Jésù. nítorí pé kí ni èmi nígbàgbọ́ nínú Ọlọ́run ní tó fi hàn mí dé nìyẹn ṣùgbọ́n ẹ wo túbọ̀ kún fún àdúrà ni Ọlọ́run adé fọ̀nà wa àmín. ẹ wo àdáda máa gbà èmi fúnra mi gan máa wá bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ méje tí mo sì nígbàgbọ́ pé lẹ́yìn ọjọ́ méje yẹn ọ̀wá tún fọ̀nà wájú báyìí lọ ẹ wò ẹ ká gbàdúrà ní orúkọ Jésù àmín. ní orúkọ Jésù. ẹ ló délé ẹ̀yẹ̀ jọ má bínú pé mo ń dé stop ẹ̀ but yẹ ó yẹ kó mọ reason tí mo ṣe ń pè ẹ́ oh no tí ẹ ó mọ̀ listing jọ jẹ́ ká tẹ̀ try kó jẹ́ ká ríra lẹ́ẹ̀kan sí okay ọ̀la thank you and má bínú pé mo disturb ẹ lẹ́ẹ̀kan sí thank you o ṣé Ọlọ́run bá mi tari bọ̀bọ̀ délé wa o ká tẹ ìra ká sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí. Kí ló ṣẹlẹ̀? Ó sùn ní ibi ìlú wá jókòó sí. Mo kàn wọ ẹgbẹ́ mi ni mo wò ní mò ń wò pé mo jókòó sí pé mo wá yìí. Why? Ní ìpàdé nìkan tó kàn disturb mi látàárọ̀. Ó kàn pè mí ìdẹ fẹ́ bá sọ̀rọ̀. Pàdé ẹ̀ ó ń pè. So tí pàdé ẹ̀ bá ń pè ṣóun ló wà yẹ kó wá wà ọ̀dọ̀ báyìí. You're so much worried. Ó sùn. Ó gbé wáìnì tí ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ sí ní mú. Are you sure you're fine? You see now. You see. It's calling me. Ṣé ìgbé ló tún pè? No, má gbé. A ní kó má gbé mi fẹ́ bá sọ̀rọ̀. Yeah. Ṣé o dẹ̀ ṣó ẹ pé pàdé ẹ lẹni tó ń pè yìí? Yeah, pàdé ṣá. Ọ̀rẹ́ mi ló pè mí náà. Nǹkan tó you see now is calling me. Okay, bóyá speak ẹ̀ pé bá sọ. A ní kó má gbé sẹ́ẹ̀. Má gbé because nǹkan tó ń béèrè lọ́wọ́ mi lè ṣe fún. So pípa ni mo fẹ́ gbé fún. Please. Ara ń fún mi sí pàdé ètò sọ pé ń pè é. Ṣé o ṣọ́ọ̀bù kí n ṣobìnrin ló ń pè é? Anyway, let me switch the phone. I hope you're not doing something terrible. Let's go, son. Wàá tún pa fóònù. No, Makusin, let's go. Yeah. Àǹtí, wá tó jẹ́ pé ìyìn délé tó rán wa. Ẹ bá má wulẹ̀ ìdààmú láti wá. Èmi náà rán wa. Ẹ̀gbọ́n mi ò lè wá kún á fèsì bẹ́ẹ̀ because bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n léra even gan ó ti fẹ́ dá wàhálà sílẹ̀ lára àwọn àti àwọn ọmọ wọn lé ṣó ti tí ó dẹ̀ kó tó wọn bá wá síbí báyìí kò mọ nǹkan tó máa bá wọn náà ṣe ní pé kémi dìde kémi wá on his behalf kí wá attend sí i ṣe rí nǹkan tí ẹ̀ ń request fún látọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kò lè possible àǹtí ẹ̀yìn obìnrin because obìnrin lẹ́yìn náà ṣe rí ẹ̀gbọ́n mi tí ẹ̀ wọ̀ yìí wọ́n ti marry wọ́n níyàwó nínú ilé even gan ìyàwó wọn ti lóyún oyún wọn ti ga ẹ wá fi ṣírò ara yín tó bá jẹ́ pé ẹ̀yin náà ni obìnrin tí ẹ wá ń gbọ́ pọ̀ ọkọ yín bẹ̀rẹ̀ sí ní àlè níta ẹ̀yin fúnra yín bá lè ṣe máa fẹ́ ọ ṣe rí èmi ò bá advice yín kẹ́ ẹ gbàgbé nípa ọ̀rọ̀ ìbùdá mi pátápátá ẹ jọ̀ọ́ ẹ gbàgbé tó bá ti wá jẹ́ wípé culture wa fààyè gbà kọkùnrin fẹ́yàwó méjì but
there's this thing tó wà lára àwọn ọmọ jẹ́ pé kò tẹ̀ jẹ́ kẹ́nìbọ́dì kó da àárín wọn rú which is an hole wọ́n ti make hole lára ara wọn kò tẹ̀ sí ẹ̀dá alààyè kankan tó lè tú wọn ká àbí tó lè yà wọn bó ṣe wà yẹn ṣó ti àǹtí ẹ mú wọn pẹ̀lú láìfún yìí ẹ dẹ̀yìn lẹ́yìn ẹ̀gbọ́n mi ò lè fẹ́ yín ó tọ́bẹ̀ ni mo sọ fún yín. kò sí problem àǹtí gbogbo nǹkan tẹ́ sọ ni mo ti gbọ́ ìgbà tẹ́ kọ́kọ́ dé yẹn mo wò pé gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin you know bóyá ẹ lè help me out but since tẹ́ sọ pé kò sọ́nà ń bẹ̀ no problem I'm fine. àǹtí ẹ má take a bed ṣe ń take a no I'm fine I'm okay I'm okay. ẹ jẹ́ wọ́n máa wò ó lọ́jọ́ kìíní àná ẹ̀gbọ́n mi wá yín o kò síbi tí wọ́n wá yín dé wọ́n ò rí yín ni tó yẹ pé wọ́n rí yín nígbà yẹn ni bẹ́ẹ̀ yìnbọn lè bá jẹ́ housewife wọ́n sìn ètò ìfẹ́ wọn dààmú sí ẹ bá má dààmú rárá tó ẹjọ́ torí Ọlọ́run ṣe ti gbọ́ Ọlọ́run àpèsè ọkọ tí yín fún yín ọkọ alálùbáríkà tó máa yanjú Ọlọ́run àpèsè fún yín ẹ má bínú ṣe ti gbọ́. mi bínú so wọ́n máa tó gbé pizza yẹn dé ṣe ti gbọ́ pizza tó gbé dé. ṣé mi lè dúró fún pizza mọ̀ báyìí. tẹni mẹ́ta fi dúró léjì èjì ó sọ sí ní lẹ́nu ó tún búyọ̀ sí ọ̀rọ̀ dìhun ó wá di gẹ̀lẹ́dẹ́ báwo la ó ṣe ṣe tẹni mẹ́ta fi dúró léjì èjì ó sọ sí ní lẹ́nu ó tún búyọ̀ sí ọ̀rọ̀ dìhun ó wá di gẹ̀lẹ́dẹ́ ibi àfojúsí ọ̀nà ò fẹ́ gbà bẹ́ẹ̀ ẹni yẹ kó ṣe wájú kó má padà sẹ́yìn àdìtú lọ́rọ̀ Èdùà ó máa wá dọ́wọ́ bá tí máa ń gbógo fọlẹ̀ báwo la ó ṣe ṣe tẹ́ni mẹ́ta fi dúró.